iná ṣẹ́yọ nílé alájà púpọ̀ ní Hong Kong. Èèyàn márùndínláàádọ́rin jáde láyé, ẹgbẹ̀lẹ́gbẹ̀ èèyàn míì di àwátì. Èèyàn márùndínláàádọ́rin ti jáde láyé nígbà tí wọ́n sì ń wá ẹgbẹ̀lẹ́gbẹ̀ èèyàn míì lẹ́yìn iná kan tó ṣẹ́yọ nílé ìgbé alájà púpọ̀ kan ní Hong Kong lórílẹ̀‐èdè China. Ìròyìn ni ó ti fẹ́ẹ̀ lé ní odidi wákàtí 24 tíná ọ̀hún bẹ̀rẹ̀, bó tilẹ̀ jẹ́ pé àwọn òṣìṣẹ́ panápaná ń ṣiṣẹ́ takuntakun láti rẹ́yìn rẹ̀. Iná ọ̀hún sì ń jó kíkankíkan. Iná náà ṣẹ́yọ ní One Food Court tó jẹ́ ilé ńlá ọlọ́pọ̀ èrò tó ní àjà 21 ní Taipo nílùú Hong Kong. Nǹkan bíi aago 3 ọ̀sán kù ìṣẹ́jú 9 ló bẹ̀rẹ̀ lọ́jọ́rú. Ojúlé 1984 ló wà nílé náà tí nǹkan bíi 4,600 èèyàn ń gbé. Gẹ́gẹ́ bí ètò ìkànìyàn ọdún 2021, ọdún 1983 ni wọ́n kọ́ ilé ọ̀hún, àmọ́ wọ́n ṣe àwọn àtúnṣe kan lára rẹ̀ èyí tí wọ́n fi igi ọparun bò. Àwọn àwòrán láti ibẹ̀ ṣàfihàn bí iná ṣe ń jó àwọn ọparun náà kíkankíkan. Ilé ìgbé tí àwọn arúgbó pọ̀ sí ni ìṣẹ̀lẹ̀ náà ti wáyé nílùú Taipo. Àwọn ilé náà tí orúkọ rẹ̀ ń jẹ́ One Food Court ní èèyàn 4,600 ń gbé. Nínú èèyàn 4,600 yìí, 1,840 nínú wọn tó jẹ́ ìdá 40 ló jẹ́ àgbàlagbà tí ọjọ́ orí wọn ti lé ní ọdún márùndínláàádọ́rin. Púpọ̀ nínú wọn ló sì ti ń gbé níbẹ̀ láti ìbẹ̀rẹ̀ ọdún 1980 tí wọ́n ti kọ́ àwọn ilé ọ̀hún. Bó tilẹ̀ jẹ́ pé kì í ṣe ìgbà àkọ́kọ́ rèé tí iná yóò ṣẹ́yọ nílé alájà púpọ̀ ní Hong Kong. Àwọn aláṣẹ ní iná yìí ló burú jùlọ láti 60 ọdún sẹ́yìn. Ìjọba agbègbè náà ti sọ pé ilé ẹ̀kọ́ 13 tó wà lágbègbè tí iná ọ̀hún ti ń jó wọn yóò gbé tìpa tí wọn yóò fi rẹ́yìn iná ọ̀hún. Ẹnìkan tó gbẹnusọ fún ìjọba ni wọn yóò kọ́ àwọn ilé alábùrọ̀dà tí àwọn èèyàn lè wà fún àkókò díẹ̀ títí tí wọn yóò fi rẹ́yìn iná náà. Lọ́wọ́ yìí, ọwọ́ ọlọ́pàá ti tẹ èèyàn 3 tí wọ́n fura sí pé wọ́n lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ náà. Ó sì ti fi ẹ̀sùn gbígbẹ̀mí èèyàn láìròtẹ́lẹ̀ kàn wọ́n. Àwọn 3 náà tí ọjọ́ orí wọn jẹ́ láti ọdún 52 sí 72 ni wọ́n jẹ́ òṣìṣẹ́ iléeṣẹ́ tó ń kọ́ ilé. 2 nínú wọn jẹ́ adarí nílé iṣẹ́ náà, nígbàtí ẹnì kẹta wọn jẹ́ àmójú ẹ̀rọ. Ọlọ́pàá ní àwọn rí èròjà mesh àti styrofoam lára ilé náà, èyí tó lè jẹ́ kí iná tètè jó dáadáa. Àwọn òṣìṣẹ́ panápaná ti júwe ìṣẹ̀lẹ̀ náà bíi level 5 alarm tó jẹ́ ìṣẹ̀lẹ̀ iná tó burú jùlọ. Wọ́n ní yóò gbà wọ́n ní odidi ọjọ́ kan kí wọ́n tó lè pa iná ọ̀hún tán. Wàyí o, sí di àsìkò tí à ń kọ ìròyìn yìí, kò tíì sí ẹni tó lè sọ ohun pàtó tó ṣokùnfà iná náà. Ẹ ṣeun tẹ́ ń tẹ̀lé ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ máa bá wa pín àwọn ìròyìn yìí ká, ẹ bá wa fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimas tó ti ń jábọ̀ ìròyìn. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.